ẹlẹgbẹ́ mi hàn á kù sí mi ò ní ẹ̀mí ara ṣe púpọ̀ rẹ o mọkàn kí mi wíyàn yín kí mo rú àdúrà kẹ́yìn àgbà ọ̀nìmọ́rìn á inú dídùn náà amúṣọdún kó wọ́ kọ́dà aṣọ bẹ́ẹ̀ àwọ̀ èmi kọ́ inú dídùn náà amúṣọdún lè kọ́kọ́ já inú ti dùn bẹ́ẹ̀ àbí ẹ̀mẹ̀ṣẹ̀ ò ní inú dídùn náà amúṣọdún ẹ̀ẹ́dẹ̀sádùn àkọ́gbà ju àdúrà ara ọ ní lọ wọ inú dídùn náà amúṣọdún mo kó mi wíyàn ọ èyí gan mọ́ gbàlejò kínní mọ́ ẹ olúwa wó mi palẹ̀ kó tú mi yó ó ti wó mi palẹ̀ bẹ́ẹ̀ ti tú mi mọ́ bẹ́ẹ̀ mo kí mi wúyàn ọ́ kó mo rú àdúrà kọ́ ẹ̀yà àgbà kó lọ́ọ́ bá wú ọ palẹ̀ kó wú ọ tútú ìgbà ń lọ àmọ̀ wàá mọ bó ṣe rí wàá mọ ìyàtọ̀ nínú fáìlì àti fàlí wàá wú mo kí mi wúyàn ọ́ o mo rántí máa kàkà jọ yín ṣọ́ọ̀ṣì ló jẹ́ olùlé epo ọ̀nà ìpariwo Holy Ghost fire ni ókè báyìí ilé epo òun ti sọ náà bẹ́ẹ̀ mo kí mi wúyàn ọ́ kó mọ àdúrà kọ́ ẹ̀yà.